bọ́ọ̀lù àná ga ọ́ lágbára kẹ́ẹ̀sì ti ṣùkú ẹsẹ̀ àbí kẹ́yìn pé ṣùkú emeka náà pé èyí kà á mú jẹ mórò lọ́wọ́ Morocco ẹ̀ bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ̀ọ́kànmọ̀ ní pé orí ká jẹ̀kó kówé gbaná wà ní ọ̀tá padà tú àárọ̀ jẹ̀kó dáadáa ìkóhun á lè lé dìgírì àní ṣé yé bẹ́ẹ̀ nǹkan fa ni lẹ́kẹ̀yìn pé ẹ̀kẹ́ ṣùgbọ́n bá kíní láàárọ̀ kéyìí ni bí kò ṣe pé mo rí èèmù mo rú nǹkan yà mí lẹ́nu lánàá jẹ́jẹ́ ni mo mẹ́ lọ mọ́ yà fẹ́ ara fùfú lé junction 9 lálẹ́ àná kì í wú mọ́ kì í pé ọmọ kékeré kan dání ṣùgbọ́n ọmọ wọn ti rìn ṣáájú ẹ̀ ó rí i ké dìgírì dúró dè mí wọ́n ti gbọ̀n mí rè dìgírì ṣé ewu màá mú kẹ́ ẹ sọ ni dìgírì mo yà kún mo rí ní bọ̀ mo kàn abakẹ́mọ̀ di pé mi mọ ìdí wọn mú ṣẹlẹ̀ mo àbá wú mọ́ mi ń járe ọmọ kì í perúkọ yẹn kì í pé lè dín nìkan dìgírì ọmọ ọkẹ ẹṣẹ àwò láwọn mi ní bàtà ń ké lótú fẹ kẹ ẹ fa kọjọ ẹ pọ mọ ẹ lí dìgírì ìyè òye ìlọdún díẹ̀ sẹ́yìn ìhùn mọ wọn rán mọ lọ sí ṣùkúrù kò ń rán mọ mi lọ sí ṣùkúrù ìṣèlọmọ gbóyún alẹ́ èsì rẹ̀ ní oorun kò kàn sùn níjà ẹ̀hún ní ìhòòní ìdìgírì ló rán lọ o ẹ̀yẹn náà kí ẹ mọ̀ ṣe kí n ṣe adáàbòbò ọmọrin náà kó ṣe lè ní ètìlé ó kí n jẹ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ mọ́ tọ̀ yẹn mọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọkàn rẹ̀ kẹ́ mọ́ ìyá gba dìgírì lé ọkùnrin ìwọ̀n pé ọ̀dà pé òní lè 15 bẹ́ẹ̀ ó kó oṣù kan pé gẹ́rẹ́gẹ́ kì í February 14 àbí ṣé oṣù kan ní ọjọ́ kan dín lóṣù kan February 14 ní adé dìgírì kẹ́ mọ́ dà gba dìgírì kó wáyé ti gba dìgírì ọ gírádúrèètì láyé ti gírádúrèètì rẹ ní so náà ni mo rí mi wíyàn yín kí mo ṣe kì í ṣe asọ́mọrin hàn ní kì í ṣe adáàbòbò kí mẹ́mi Ọlọ́run bọ kẹ́mi Ọlọ́run kẹ́ ọ̀nà ọkàn rẹ̀ kẹ́ mọ̀ yà gba dìgírì láyé ti gírádúrèètì ire o.